àgbo fún ẹni tí obìnrin tó fẹ́ finú ṣoyún tó fẹ́ fẹ̀yìn gbọ́mọpọ̀n àbáwọn obìnrin tí wọn kì í jẹ́ pé bí wọ́n ti gbé nǹkan sínú wúńbù ẹ̀ wọ́n fẹ́ kó dọlọ́mọ láyé, gbogbo àgbo tó ń lò, gbogbo ètò tó ń lò, wọn ò jẹ́ kó ṣiṣẹ́ lára ẹ̀, kò lápá. Ètò yìí ni kó wá lọ ṣe. Ó lọ́wọ́ ayé inú lòfi róyún ní, ó lẹ́sẹ̀ ayé inú lòfi róyún ní, wá lọ ṣètò yìí. Bá mi wá òbí ìwà rẹ̀fà, òbí tó ní tó láwẹ́ mẹ́fà, òní wọ́n pè lóbí ìwà rẹ̀fà táwọn babaláwo wọn fi ń ṣoògùn. Òbí ìwà rẹ̀fà yẹn ló máa kó sísàlẹ̀ kòkò. Òbí ìwà rẹ̀fà wá fi tẹ́lẹ̀ ìkòkò, wá fi àìdán sí. Tó bá ti fa àìdán yẹ ọkàn yín sí, kò yẹ ń sìn, wá da kànáfùrù lé lórí. Tó bá ti da kànáfùrù lé lórí, wá abẹ́rẹ́ ọ̀pọ̀rọ̀ ẹyọ kan, bí mo ṣe ń tó ìníwáyé tó yìí, wá fi abẹ́rẹ́ ọ̀pọ̀rọ̀ ẹyọ kan lé lórí. Wá bá mi kó ewé gáúfà lé lórí. Ewé gáúfà yẹn á pọ̀ àti kànáfùrù yìí. Wá ṣe lágbo pẹ̀lú ordinary omi. Wá ṣe ajiná, gbàgbé páyé kan ni ò jẹ́ kó dolóyún àbí kó ṣe kíní kan. So tó bá ti ṣe lágbo, farabalẹ̀ kó gbọ́ fídíò kó dẹ̀ fi ránṣẹ́. Síwájú kó tó ṣiṣẹ́ yìí àbí tó bá ṣiṣẹ́ ìtọ́ nǹkan tó bá lágbára fi sákàǹtì àwọn ọmọ aláìní. Àkáǹtì nọ́mbà ní fáwọn ọmọ aláìní 0123214254. Àkáǹtì nọ́mbà fáwọn aláìní 0123214254. Global Dahiratu Dhikrlahi Islamic Organization, Wema Bank of Nigeria. Gbogbo ẹ̀yin tẹ́ ń fi ájì àti umura tẹ́ fi ń ṣe sàárà ìgbégbá Global Dahiratu Dhikrlahi. Ẹ máa ṣàánú àwọn aláìní. Gbogbo ẹ̀yin tẹ́ dẹ̀ ń ṣàánú àwọn aláìní, à ń rọ́wọ́ yín. Òkè òkè lẹ́ máa lọ ẹ̀ ní wálẹ̀. Ájì àti umura ìgbégbá Global Dahiratu Dhikrlahi. Gbogbo ẹ̀yin tẹ́ bá ní ìpèníjà lórí àìsàn kan sí kejì àbí spiritual problem, ayé ń dàyàn láàmú, àlìjọ̀nú ń dàyàn láàmú. Ẹ WhatsApp Global Dahiratu Dhikrlahi Airtel spiritual department lórí nọ́mbà +276129563889. Fún gbogbo ẹ̀yin tí Ọlọ́run bò láṣìírí tẹ́ lè ra product, gbogbo wọn tó ń wojú Ọlọ́run fọmọ get transformer 1100 power fún couples ní 25,000 ní. Kò síbi tẹ́wà tí ò dé, egbògi láti India, láti China, Arab country lápapọ̀ síbẹ̀. Weak erection, quick ejaculation, low sperm count àti oríṣiríṣi àwọn àrùn tó ń da nǹkan ọmọkùnrin láàmú tí ò kí ń jẹ́ kọkùnrin lè perform dáadáa, àti oríṣiríṣi àwọn àrùn tó ń da obìnrin láàmú tí ò kí ń jẹ́ kóbìnrin lè conceive bí ovulation problem. Ó fẹ́ conceive ní kíákíá, sọmúroro ní kíní kan ní get transformer, egbògi tó dáa ni. Ó nídìí láti máa dára ẹ láàmú. Àwọn tí ò lágbára láti ra product wa là ń kọ́ létò yìí káwa náà lè gbalada. Sádàkọ̀ járíyà ni wọ́n ń pè é. Get all in one tó ń wò more than 300 àìsàn. Powder lè gbògi wa méjèèjì all in one yìí. Ó wò more than 300 àìsàn. Cancer, diabetics, asthma, ìtọ̀ ṣúgà ni, kíní kan ni, epilepsy, gbogbo èké nínú àwọn àìsàn tó ń da ẹ̀dá láàmú. Gbìyànjú kó get all in one. Kódà spiritual problem, ó ń jẹun lójú oorun, ó ní ìbálòpọ̀ ojú oorun, ọ̀rìnrìn ìrìn mọ́lẹ̀. Get ẹ̀ gbogbo bíkíbi tẹ́ bá wà, London ní America ní Nàìjíríà ní product wa ń bẹ̀.